ẹ̀yin fáǹsì Ògbólúkẹ́ gbede o. Kí ni wọ́n gbede? Àṣẹ òrìṣà part 1. Oh God, mi mọ bí mo ṣe lè sọ fíìmù yẹn. Suspect inú ẹ̀ ó ti pọ̀ jù. Tẹ́ bá lọ wo àṣẹ òrìṣà part 1, ẹ rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀, àwọn nǹkan tí ò ṣe fẹnu sọ, àwọn nǹkan tó fọ́nì. Ẹ kú ti mọ bàbá wa Ògbólúkẹ́ tẹ́lẹ̀ pé aláwàdà ni wọ́n. Oríṣiríṣi ara ni wọ́n gbé yọ nínú àṣẹ òrìṣà. Ṣùgbọ́n ó ti jáde láti bí 7 days ago. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ bàbá Ògbólúkẹ́, ẹ tí wo fíìmù yẹn bí mo ṣe fẹ́. Nínú iṣẹ́ oníṣẹ́ oníbẹ̀ ṣe máa ń wo bàbá Ògbólúkẹ́. Ẹ lọ wo àrà tó dá nínú àṣẹ òrìṣà tó jẹ́ ti wọn gangan. Wọ́n dára ń bẹ̀. Ṣùgbọ́n àti lè sọ mọ́ọ̀ṣì nínú because suspect pọ̀ nínú àṣẹ òrìṣà. Nínú 1, àrà tó wà ń bẹ̀ ó fọ́nì. Èmi ò mọ bí tó ti ń ṣe oògùn fún èèyàn kó má mú yàn. Nínú àṣẹ òrìṣà ni mo ti rí. Mi ò mọ bí téèyàn ti ń du tara ọmọ èèyàn. Jẹ́ gbogbo èèyàn tó ń ṣe tara èèyàn, tó ń ṣe tẹni ẹlẹ́ni jàre, tó bá fẹ́ ṣe tọmọ ẹ̀ tí ò rí ṣe, tẹ́ gbogbo ṣe ń gbé gbogbo ọ̀rọ̀ báyìí, pàbó ló ń bọ́ sí. Nínú àṣẹ òrìṣà ni mo ti rí. Ẹjọ́ ẹ̀yin ti bàbá wa Ògbólúkẹ́, ẹ sáré lọ bá wọn wo àṣẹ òrìṣà, kẹ́ ẹ lọ wo ọgbọ́n tó wà ń bẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé kò sí fíìmù tí máa fún yín tọ́dún ò bá ti sí níbẹ̀, mi ò ní wá. Ẹ lọ wo àṣẹ òrìṣà, ẹ̀rín wà ń bẹ̀, ọgbọ́n wà ń bẹ̀, suspect náà tún wà ń bẹ̀ because àti lè sọ pé bí báyìí ní tú ẹ̀ tó máa parí sí. Ẹ lọ bá wo àṣẹ òrìṣà. Ẹ̀yin tí Funky TV, ẹ dìde, ẹ tara ṣàṣà, ẹ lọ bá mi wò. Ẹ̀yin tèmi, mo fẹ́ fi àsìkò yìí polówó fíìmù kan fún yín. Gbójúgbóyà lórúkọ ẹ̀ ń jẹ́. Mi tí mọ̀ bóyá ó máa ní tú o, ṣùgbọ́n wọ́n tí mo ṣì wò, ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wò. Ẹ rí ọgbọ́n kan àbí méjì ẹ rí kọ́ nínú Gbójúgbóyà. Very interesting. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wò. Thank you.